nílọrin Haruna tí ń lọ sẹ́wọ̀n bá a ṣe kọ̀wé rẹ̀ jìbìtì orí ayélujára ló ń gbé e lọ. ilé-ẹjọ́ gíga kan nílùú ìlọrin nípínlẹ̀ kwara ti sọ ọkùnrin kan tó máa ń ya fọ́tò Usman Haruna ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n sẹ́wọ̀n oṣù 6 lórí ẹ̀sùn lílu jìbìtì orí ayélujára. àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ yìí Economic and Financial Crimes Commission EFCC ló wọ́ Usman Haruna tó ń ṣiṣẹ́ fọ́tò yíyà lọ síwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn pé ó ń lo ayélujára láti fi lo ọ̀pọ̀ àwọn tí kò mọ́wọ́ mẹsẹ̀ ní jìbìtì pẹ̀lú onírúurú ẹ̀rí níwájú ilé-ẹjọ́ léyìí tó tako òfin ilẹ̀ wa. wọ́n ní ṣe ni ó lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi lu jìbìtì ẹgbẹ̀rún 15 náírà nílùú Màlété níjọba ìbílẹ̀ Mòrò nínú oṣù kejì ọdún 2024 tá a wà yìí. Charles Oni ló ṣojú EFCC ní kóòtù tó sì kó gbogbo àwọn ẹ̀rí síwájú ilé-ẹjọ́ náà. Usman gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. ó ní láti ọdún 2016 ni òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ yahoo ní ṣíṣe. nígbà tí onídàájọ́ Muhammad Abdulgafar ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí àti àwọn ẹ̀rí tó dájú Usman jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. ó wá pàṣẹ pé kó lọ sẹ́wọ̀n oṣù 6 pẹ̀lú iṣẹ́ àṣekára tàbí kó san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 kí gbogbo dúkìá àti owó tí wọ́n bá nínú àsùnwọ̀n báǹkì rẹ̀ sì di tìjọba àpapọ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá lóníròyìn.